Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Àbámẹ́ta, Sátidé ọjọ́ 7 oṣù Kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹ̀sùn ṣíṣekúpa ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aráàlú eléyìí tí àjọ Amnesty International gbé jáde tó sì bani lẹ́rù, ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń lọ lórí ẹ̀. Ìfẹ̀mí àwọn ènìyàn bíi ẹgbẹ̀rún mẹ́wàá ṣòfò ní Àbísárì jẹ́ èyí tó burúkú jù. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn National Human Rights Commission (NHRC) ló sọ bẹ́ẹ̀. Ó fẹ́ kí ìjọba àpapọ̀ rí i dájú pé wọ́n nawọ́ àánú sí ẹbí àwọn tó kú àti àwọn ìlú náà pàápàá. Olú iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí ti fọmú, ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ní ìròyìn ọ̀hún, kò sí ohun tó jọ. Ààrẹ Tinubu ti yan ọ̀gá àgbà tuntun fún àjọ National Universities Commission (NUC), Nigeria Education Research and Development Council (NERDC) àti New Partnership for African Development (NEPAD). Ó ṣàtúnyàn Fatima Shinkafi ní iléeṣẹ́ àjọ Solid Minerals Development Fund (SMDF). Shettima ru ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí sókè láti bójú wo bí àwọn olówó POS ṣe ń pọ̀ sí i ju bó ṣe yẹ lọ. Ààrẹ Tinubu, Àtíkù àti Peter Obi ṣe ìdárò Sheikh Muyideen Ajani Bello tó dolóògbé. Àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó ti kéde ìbẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí kò ní gbèdéke. Àjọ Police Service Commission (PSC) ti júwe ilé fún àwọn ọ̀gá ọlọ́pàá 19 fún ìwà àṣemáṣe. Ààrẹ Tinubu ti buwọ́ lu àfikún owó oṣù fún àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè yìí. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.